Chelsea fìyà jẹ Liverpool làwọn onítẹ́tẹ́ bá ń pariwo ha. Orin ibi àfojúsí ọ̀nà kò gbabẹ̀ lọ́gọ̀ọ̀rọ̀ àwọn olólùfẹ́ eré ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ń kọ lálẹ́ ọjọ́ àìkú Sunday ọjọ́ 4 oṣù karùn-ún ọdún 2025 yìí látàrí àbájáde ìfẹsẹ̀wọnsẹ̀ alágbára kan tó wáyé lọ́jọ́ náà láàrin ikọ̀ agbábọ́ọ̀lù olókìkí ní Chelsea àti ẹgbẹ́ agbábọ́ọ̀lù tí kìí gbàgbẹ̀rẹ̀ ní Liverpool. Bí inú àwọn olólùfẹ́ Chelsea bá ṣe dùn tó, níṣe ni ọ̀pọ̀ nínú wọn ń ká gbọ́gbọ́ lẹ́yìn ìdíje náà látàrí bí èsì ayọ̀ náà ṣe yà wọ́n lẹ́nu. Kò sẹ́ni tó retí ẹ̀ rárá, bẹ́ẹ̀ ni kò sí àmì pé irú nǹkan bẹ́ẹ̀ lè ṣẹlẹ̀. Àmọ́ eégún tó bá ti jáde ó ti kúrò ní àìwò lọ̀rọ̀ náà já sí, gẹ́gẹ́ bí Yorùbá ṣe ń pòwe. Ohun tó ká àwọn kan lára tó sì bí àwọn míì nínú ni pé wọ́n ti fi ọ̀pọ̀ owó ta tẹ́tẹ́ lórí ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún pẹ̀lú ìrètí pé kò sọ́nà tí Chelsea yóò gbé gbà níwájú Liverpool tí wọn kò ní kan àbùkù olóròǹbó, nítorí nítòdodo ipò tí Chelsea wà ṣáájú ìfẹsẹ̀wọnsẹ̀ náà kò ta sánsán rárá, ká má ṣẹ̀ṣẹ̀ sọ ti Liverpool tí wọ́n gba ẹ̀bùn ọ̀gá àgbà láàrin àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù lọ́sẹ̀ tó kọjá yìí. Látàrí èyí, ṣíbáṣíbá ni àwọn ilé tẹ́tẹ́ kún, ọ̀pọ̀ èèyàn ló sì gbé pé Liverpool yóò na Chelsea ní. Kódà níbi tó dá wọn lójú dé, ìwọ̀nba làwọn tó gbé gógó, ìyẹn àṣà tí wọ́n ń dá láti fi hàn pé ẹgbẹ́ agbábọ́ọ̀lù méjèèjì yóò gbá bọ́ọ̀lù sáwọn tọ̀túntòsì wọn kí ìfẹsẹ̀wọnsẹ̀ tó parí. Ohun tó dá ọ̀pọ̀ èèyàn lójú ni pé Chelsea yóò jẹgba lọ́wọ́ Liverpool. Àmọ́ níṣe lọ̀rọ̀ bẹ́yìn yọ. Àmì ayò 3 ni Chelsea gbá wọlé Liverpool, ẹyọ kan péré sì ni Liverpool ráàyè dá padà títí tí ìfẹsẹ̀wọnsẹ̀ náà fi parí ní Stamford Bridge. Enzo Fernandez, ọmọ Chelsea ló kọ́kọ́ gbá bọ́ọ̀lù sáwọn Liverpool ní abala àkọ́kọ́ ìfẹsẹ̀wọnsẹ̀ ọjọ́ náà. Èyí ni wọ́n sì gbé lọ fún ìsinmi ráńpẹ́. Ọ̀pọ̀ ló ti ń sọ pé ìyà ńlá ni Chelsea kọ̀wé sí yìí o. Wọ́n ní Liverpool yóò dá sẹ̀ríà fún wọn nígbà tí abala kejì bá bẹ̀rẹ̀. Àmọ́ bí eré bí àwàdà, níṣe ni ọmọ Liverpool kan, Jarell Quansah, tún gbá bọ́ọ̀lù kejì wọlé ara wọn, ó di 2-0. Ẹ̀yìn èyí ni Liverpool tó rí i pé wàhálà ti wà, ń làwọn náà bá bẹ̀rẹ̀ sí í jà fitafita. Ọpẹ́lọpẹ́ Virgil van Dijk tó gbá bọ́ọ̀lù kan sáwọn Chelsea pẹ̀lú ìrètí pé àwọn yóò ṣán gbogbo ọ̀nà láti ta ọ̀mì nítorí aago ti lọ. Ó ṣeni láàánú pé bó ṣe kù ìṣẹ́jú péréte kí ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún parí, wọ́n mú agbábọ́ọ̀lù Chelsea kan balẹ̀ ní ojú ilé Liverpool. Òun ni rẹfirí bá fọn fèrè, ó sì nawọ́ sí ojú ilé tí wọ́n ti máa ń gbá bọ́ọ̀lù goliwomi kí n gbá sí ọ, èyí táwọn eléèbó ń pè ní penalty kick. Èyí ló sọ àmì ayò Chelsea di 3-1. Èyí ni ìgbà àkọ́kọ́ tí Chelsea yóò fẹ̀yìn Liverpool janlẹ̀ yakata bí èyí láti nǹkan bí ìfẹsẹ̀wọnsẹ̀ 11 tí wọ́n ti jọ pàdé sẹ́yìn. Èyí ti sún Chelsea sókè lórí àtẹ àwọn agbábọ́ọ̀lù líìgì Champions. Ipò 5 ni wọ́n wà báyìí. Àmì ayò kan náà ni wọ́n sì ní pẹ̀lú Newcastle, táwọn náà wà ní ipò 4. Àmì ayò 63 63 points làwọn méjèèjì ní, nígbàtí Manchester City tó wà ní ipò 3 lórí àtẹ léwájú wọn pẹ̀lú àmì ayò kan péré. Síbẹ̀ ó sì kù ìfẹsẹ̀wọnsẹ̀ 3 fún gbogbo wọn ká tó lè mọ ẹni tí yóò gbé ife ẹ̀yẹ líìgì Champions yìí lọ. Ẹ ó rántí pé òpin ọ̀sẹ̀ tó ṣáájú èyí ni Liverpool lu Tottenham bí ẹni lu ṣọ́ọ̀fì pẹ̀lú àmì ayò 5-1. Faith Adébọ́lá ló ń jábọ̀ ìròyìn fún Ìta Fàájì.